ẹ wo, mo ti ṣetán láti dúró ti Nnamdi Kanu láti jà fún òmìnira ẹ̀, ṣùgbọ́n mo máa padà gbé ẹ̀kú lé e lórí ni. Nígbẹ̀yìngbẹ́yín ni wọ́n padà gbé ẹrù Turban lé lórí ni. Nígbẹ̀yìngbẹ́yín, ta ló sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni o, ǹjẹ́ ẹ ti gbọ́ pípé Sultan Sokoto ní mo fẹ́ kúkú há Nnamdi Kanu sí ní ilẹ̀ Sokoto, tó túmọ̀ sí pé mo fẹ́ fún Nnamdi Kanu ní Turban kó kúkú lè di èèyàn lábẹ́ mi. Ẹ wo, Sultan Sokoto bàbá, ṣé yẹn ló kàn? Bẹ́ẹ̀ ni à ń pariwo wípé àwọn aráabí ń pa wá, ẹ ò bá wa wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Èyí tẹ́ fi wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, eré bẹ́ẹ̀ ò ṣe gbé ẹ̀kú lé Sultan dé Nnamdi Kanu, òun ni ẹ̀ ń wá. Ẹ jẹ́ ń fún yín lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni His Eminence ìyẹn Sultan Sokoto tí gbogbo wa mọ̀ sí Alhaji Muhammad Saad Abubakar ìyẹn third, ó ti sọ èròǹgbà rẹ̀ o. Bẹ́ẹ̀ ni láti há láti gbé Turban lé olórí àwọn indigenous people of Biafra ìyẹn Mazi Nnamdi Kanu. Ó fẹ́ gbélé lórí ni o. Ó ní ó ń ṣe mí bíi kí n gbé ẹ̀kú lé lórí àbí olóṣòwò bíi kóun há. Ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni a gbọ́ wípé ṣẹ̀rí gómìnà ìpínlẹ̀ Abia ìyẹn Alex Otti OFR to the people of indigenous Igbo Biafra nìyẹn o. Ó lọ wo ká sọ pé ó lọ ṣe àbẹ̀wò sí ilẹ̀ Sokoto Correctional Center ní ọjọ́ ìsinmi. Lẹ́yìn tó ṣe eléyìí tán ni ó wá sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tí òun àti Sultan Sokoto jọ sọ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ni o. Bẹ́ẹ̀ ni ó wá tẹ̀síwájú gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà Abia sọ. Ó ní Sultan tí buhá mọ̀ sí olórí àwọn mùsùlùmí, ó ní ẹ wò èròǹgbà mi máa dá ìjà fún òmìnira Nnamdi Kanu, ṣùgbọ́n mo máa padà gbé ìhàlẹ̀ lórí. Olóhùn máa padà gbé ìhàlẹ̀ lórí o, débi pé mi ò lè sọ pé yóò gbé ẹ̀kú lé baba lórí. Wọ́n ti fẹ́ ra Nnamdi Kanu sẹ́wọ̀n o. Ẹ̀yin ọmọ Igbo ẹ má gọ̀. Bẹ́ẹ̀ ni o, gómìnà ìyẹn Abia ti sọ̀rọ̀. Ó ní Sultan Sokoto sọ fún mi wípé ṣé ẹ rí Nnamdi Kanu tóun bá àtọ́ ó máa wá di ọmọ lábẹ́ òun. Ohun tó bá dẹ̀ ti di sọ́bjẹ́tì òun ò ní ṣe mí méjì, òun á yàmọ̀nà gbé ẹ̀há lé lórí. Olóhùn ò ń ṣe mí méjì o, òun ó gbé ẹ̀há lé lórí ni lẹ́yìn tóun bá jà sí fún òmìnira Nnamdi Kanu. Ó mà ga o, ẹ ní kí ló fà á? Ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà jáde tẹ́lẹ̀ òun sọ kọ́tọ̀kọ́tọ̀ pé òun lágbára láti gba Nnamdi Kanu. Ẹ ti rí ibi tó ń mọ́jọ́ lọ báyìí. Ṣé ẹ ti rí ibi tí wọ́n rọra ń dọ́gbọ́n mú ọ̀rọ̀ Nnamdi Kanu wá? Nítorí pé wọ́n fẹ́ rí wípé àwọn sọ Nnamdi Kanu, àwọn sọ di mùsùlùmí náà, àbí wọ́n fẹ́ sọ Nnamdi Kanu náà, wọ́n fẹ́ sọ ọ́ di mùsùlùmí. Òun ló fà á tó fi jẹ́ wípé Nnamdi Kanu ni ó kàn tí àwọn mùsùlùmí fẹ́ gbé ẹ̀há lé lórí o, látàrí pé wọ́n láwọn á dúró tì í láti gba òmìnira rẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé lẹ́yìn tí
wọ́n sọ èyí tán ibẹ̀ ni àwọn ará ìlú ti padà fún wọn ní èsì o, pàápàá jùlọ àwọn Ìgbò. Wọ́n ní kí ni ìtumọ̀ gbogbo yẹn, ṣé ẹ ṣáà gbádùn? Wọ́n ní lóbi tẹ́ ẹ bá dé báyìí àfi kí Nnamdi Kanu kó kíyèsára gidigidi gan o, kó má fọkàn tán olórí kankan, nítorí pé báwo lẹni tó wà lẹ́wọ̀n tẹ́ ṣe máa fẹ́ fún ní chieftain title tẹ́ máa fẹ́ fi gbé oyè lé lórí lẹ́ni tó wà lẹ́wọ̀n. Àwọn gan ò tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀, wọ́n ní àwọn ò fẹ́. Ẹ̀gbọ́n tí eléyìí sọ ó ní ẹ wo kí ni ó ń bẹ nínú Sultan tó fi sọ èyí. Bẹ́ẹ̀ làwọn ará ìlú ń pariwo pé kí Nnamdi Kanu ó jáde kó tú àṣírí gbogbo wọn, nítorí wípé lẹ́yìn tí Sultan Sokoto sọ èyí tán, Nnamdi Kanu kọ̀ rẹ́rìn ni ó ń wò pé màá yin ọ̀rọ̀ tí yín ìfọ̀rọ̀ yín fín tábà ni, nítorí pé Nnamdi Kanu ò gbà. Bẹ́ẹ̀ ni kò gbà. Ẹ̀yin rẹ̀ wo tìlú dé, kí Sultan kó lágbára láti yọ èèyàn, láti gba èèyàn. Abẹ́ẹ̀rí láyé ìgbà ìwáṣẹ̀ ṣé Sultan lè sọ̀rọ̀? Ibi tẹ́ ẹ ti mọ̀ pé Sultan ọ̀dájú ni, níṣẹ́ ló tún fẹ́ ṣe kí ni, ó tún fẹ́ mú olóyè Sunday Igboho, ṣùgbọ́n tọ́lọ́run ò gbà fún un. Ó wá jẹ́ pé Nnamdi Kanu ló wá fẹ́ nàwọ́ gan. Ẹ ti rí ìdí tá a fi pariwo pé kẹ́ ẹ pín orílẹ̀-èdè, ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé kẹ́ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, nítorí pé àwọn aráabí yóò mọ̀ fi ọ̀bọ lọ̀ wá nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fọ̀bọ lọ̀ wá o nílẹ̀ Yorùbá. Àwa la gbọ́dọ̀ dìde fún ara wa. Bẹ́ẹ̀ ni o, àwa la gbọ́dọ̀ dìde fúnra wa. Ẹgbọ́n tí eléyìí sọ ó ní ẹ wò ó Paulo, ó ní àtòbáàní agbésùmọ̀mí ni ẹ fẹ́ gbélé lórí. Ẹ dẹ̀ sọ pé ẹ̀yin fẹ́ jẹ̀jẹ̀ òmìnira fún, ṣé ẹ ṣe pé ẹ fẹ́ fún ní igbó dídí ṣán? Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí eléyìí sọ ó ní just the way they have been to bá ní agbésùmọ̀mí, ó ní bó ṣe ṣe fún àwọn agbésùmọ̀mí ni wọ́n fẹ́ ṣe fún olóyè, ni wọ́n fẹ́ ṣe fún Nnamdi Kanu. Pé Nnamdi Kanu àwọn ọ̀rọ̀ ẹ̀ má gbọ́ sí ẹnikẹ́ni lẹ́nu. Tó wà nídìí jù báyìí lọ nítorí àwọn máa bẹ ọ̀ bí ẹni bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà o. Ẹni bá wá láwọn ní dé ó máa láwọn ní dé bá o. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. La fi ń kí i pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.